bá yín ṣe mo kàn nídìí owó ni màá nídìí 2 million látọwọ́ yín so mo fẹ́ gbà bí installment so ẹ kàn máa yọ nínú owó oṣù mi títí tí 2 million ẹ máa fi pé but ẹ máa yọ 2,000 every month nínú salary mi sà. ó dẹ̀ fi pé 2 million máa kéré fún irú pàtí yẹn ìyá. èmi náà ń wo bẹ̀ torí màálù tiwọn bẹ́ẹ̀ mi ò fẹ́ jẹ́ kọ́ ọmọ wọn pàtí yẹn màálù lé wọn ẹ bá mi fi 1 million sí kó jẹ́ 3 akàndé tìrì. so tó bá jẹ́ 5 million ṣó dáa. ẹ ṣeun gan sa. kò tọ́pẹ́ mọ̀ wá kàn mọ̀ pé ọmọ àti ọmọ tí ọmọ bá bí wọ́n máa ṣe gbà lọ. torí ò lè sanwó yẹn tọ́jú àfikún láyé ní ratio tó gbé sí yẹn 2,000. ẹ fún ọ̀dọ̀ yín bíi private family ni àti expect. ṣé ìṣòro owó. ok ọ̀rọ̀ torí gbogbo ló ayé yìí ọ̀rọ̀ owó náà ni yes sir àwọn èèyàn wọ́n ń bu wa gbòòrò pé ṣebí lágbájá báyìí nọ́mbà iṣẹ́ lágbájá báyìí nọ́mbà iṣẹ́ láìjẹ́ pa gbowó oṣù àti máa yan tán gàngbà mi tí gbèsè tó máa wà lẹ̀ ó ti ẹ̀yin náà ẹ ti ṣe ọmọlúwàbí fún wa tó jẹ́ pé àwa àtàwọn ìjẹun wa a máa jòkó níbi tá a ti fẹ́ fi ṣọba gẹlẹ ti jẹ irọ́ ìgbà títí mi ṣe tí àṣàkẹ́ wọ́n sà ń bu wa pé ẹni tá à ń bá ṣiṣẹ́ pé wọ́n láwọn pé ká má lè ra fẹnujá lásán fáwọn èèyàn. ó ní microphone ìwọ ni speaker. irọ́ làpẹ́ lòun rédíò mic. irọ́ wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ni. o ṣe kókó pè mí mixer jẹ́ kí mi náà sọ fásitì. mo mi ò mọ ní time. ẹ má bínú sọ n tó ṣẹlẹ̀ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta èmi àti ẹ̀jọ́ rìn láàárọ̀ yìí. so wọ́n wá rò pé àwọn pé ẹ mọ́ ń sànú àwọn èèyàn ń ta pé àwọn táwọn bá yín ṣe sálárì nìkan la gbà pé kẹ́tẹ́ fẹ́mi ní pocket money kẹ́ dáṣọ aláìsí inú sálárì wa pé kẹ́kẹ́ fún wa ló káwọn náà ti mọ̀ owó náà ká ti mọ̀ fáwọn èèyàn tó bá ti ń káwọ́ sókè fún wa pé mo sọ wọn pé owó nìkan lẹ́mọ̀ pé sálárì nìkan lẹ́mọ̀ fún wa pé kì í ṣe pé ẹ mọ́ ń dáṣọ àdé pocket money àwọn èèyàn kan wá sọ pé ṣé mi ò ní ìwà wèrè lọ́wọ́ ni mo ní kí ni jẹ́ ìwà wèrè wọ́n ní kí n wà wèrè fún yín mo ní kí ni mo fẹ́ ṣe fún yín wọ́n ní kí n gbé yín lọ tọ́ ọmọ ìbàdàn lọ́jọ́ kan mo ń sọ pé ẹ mọ̀ mọ́tò wa wọ́n ní kí n bọ́lẹ̀ kí n fún yín kí n pé kẹ́ mọ̀ wàrà yín mo ní láíláí èmi rẹ̀ ṣe fẹ́ fọ́kà mi pé mo lóyè àti ọ̀dọ̀ tí ẹnì kan bá ní sùúrù. òun rap ni àbò sọ̀rọ̀. ó explain ọ̀rọ̀ ni. wọ́n àwọn èèyàn ń ta èmi náà. nítorí duration tẹ ní tí. wọ́n ní kí ló dé tí mi plan kó lè wá jà bíbá yìí má rẹ̀ ti wọ́n mọ́ bíbá yìí. fúlàmì ma sí gate ṣé bá a jọ sí mathematics. wọ́n sọ fún mi náà pé kí ló dé. kí lẹ fẹ́ báyìí. wọ́n sọ fún mi náà pé kí ló dé tí mo lè wáyé pa. bóyá kẹ́ fún wa ní òye àbí ẹ̀yin náà ẹ tiẹ̀ ẹ̀dùn wa nù. apá láàrin mi àti ẹ kí ló mọ̀ tẹ́ fowó ṣe. A lot of things. wọ́n máa fowó ṣe. mo lè dárí kọ̀ọ̀kan 444 ni mo lè fowó ṣe. èló ní bọ́jẹ̀tì ìgbà tó ń gbádùn lọ́dọ̀ mi ṣé Òkèlè gbádùn ẹ̀. ìgbádùn wo ti sà. ó kì í gbé sí. ẹ̀yin lẹ lé sí o. tí bá jẹ́ kú mi ò kì í gbé fún ẹ. mo ń jàjẹ́ kú yín. àjọ jáde. ó borí Ọlọ́run. ó mọ oore tó lọ ń ṣe fún ẹ. Òkèlè kí ló fẹ́. bọ́lọ̀ bá ṣe wù yín tó ti darí yín àmọ́ kò sínú owó sáà. nínú owó àti ẹ̀ka ló gbádùn jù. ẹ̀yin fúnra yín náà lẹ ti sọ lẹ ti kàǹpì ẹ̀ jáde yìí ìwọ lu èsì alfan lásán mi ló ń bí ìrọ ẹjọ orí ẹ dàrú ṣé wọ́n mọ̀ bọ́ sí ń jọbẹ̀ lálùjọ náà wọ́n lọ ń gbé èsì kò sọ pé sá 10,000 ni ẹ. 10,000 sọ́tọ̀. ó tó ṣe náà mọ́tò. 10,000 sá. mo fẹ́ ní kí n máa fẹ́ ṣe. àwọn èèyàn dẹ̀ máa sọ pé ọ̀gá òdà olórí burúkú làwọn ẹ̀rù ní o wọ́n máa báyà sí ìtọ́jú ìjẹ́ kámpáyà sí ẹsẹ̀ ń ta. Òkèlè. sọ ọ yẹn sọ pé ọ̀gá òdà. èsì orí wọn wá fún wọn. láyé fún lésì báyìí ẹ̀yin ti fún lésì fúnra yín báyìí. síta ni wọ́n fún lésì sẹ́mi ni mo sọ pé ọ̀gá sá. kọ́mi. ẹ ṣe gan sa ìwà mo dúpẹ́. torí pé mo pe ìwọ fẹ́ wà mí ọkọ̀ òdà ní fẹ́ balẹ̀ pé kí ló mú fún ẹ. 10 billion. 10 mú fún ẹ. 10. 11, 12, 13, 14, 15, 16, 17, 18. ẹni sọ lẹ́sà èmi ni mò ń wá yìí. 19, 20. ẹ ṣe gan sa tó bá increase computer. 21, 22, 23, 24. ṣé ìjẹ́ pé àwọn ọ̀gá fẹ́ pay ẹ off. 25, 25, 25 sir. 26, 27, 28, 29, 30. ẹ sà 500 tó wà níbi 30 ti ya bá ń yọ mí sí. wàá lò bẹ́ẹ̀ náà ni o. 30, 31, 32, 33, 34,000. ká má lọ yá 1,000 lọ́wọ́ tèmi. èmi tí ẹ̀rù kan fẹ́ yá. ó yà pa ẹ ṣeun. She get. ẹ ṣeun.
apá ò jọ tó bá ń bọ̀ bá mi ra fíjú milk àti chicken bọ̀ nínú owó tó ga fún ẹ. nínú 1000. ah ọlọ́fẹ́ búrò ìwé 1000 wẹ̀ ni. kò di dandan kó wọ ìtì kó tó rà wàá rí àwọn àbókí tó máa ń tẹsẹ̀ díẹ̀ ní títì ìyẹn náà bá sì kìlọ̀ tó tiẹ̀ pẹ̀lẹ́ díje sí kìlọ̀. 10,000 máa sọnù lágbára. rìvásì dámi lómi ìráyè wèrè. ọ̀gá ṣe ti wọlé. sáà tọkọ.